kú oríire lọ́tún lósì o ẹ̀yin ìran mi ayọ̀ abara tíntín ṣó ti dọ́dọ̀ yẹn ti gbọ́ ó ti dọ́dọ̀ mi o tọ́ olúwo ṣe ibi tẹ́ ẹ bá dé iná oore ni bàbá wa aláàfin Ọ̀wádé ẹ mà ṣeun wá o ẹ kú àgbálẹ̀ wa aláàfin Ọ̀wádé ti ṣígun fún ààrẹ ọ̀nà kakanfò Yorùbá láǹdí o wọ́n níbi tí ọ̀rọ̀ ètò insecurity ilẹ̀ Yorùbá dé dúró yìí ó ti fẹ́ máa kan mọ́nàmọ́ná lójú títí wọn àsìkò ti tó fún ààrẹ ọ̀nà kakanfò láti ṣe bí gbogbo àwọn ààrẹ ti ń ṣe ó yá ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ mọ iye ọdún tèmi àti ẹ ti ń pe Ìbà Gàníyù Ìgè Adams ààrẹ ọ̀nà kakanfò Yorùbá land wípé iṣẹ́ yín ní kinní yìí ẹ dìde ẹ dá sí ẹ gbé ìgbésẹ̀ ká kún yín lọ́wọ́ gbogbo kinní yẹn ṣáà ń lọ́tì kọ́ wá máa rí wípé títí bàbá Adéyẹmí Aláàfin àná tó fi wàjà ariwo tí ibà ń pa ni wípé àwọn ṣetán láti ṣiṣẹ́ yìí kódà nǹkan ogun bẹ́ẹ̀lẹ̀ ọmọ ogun sì pọ̀ yanturu a sì mọ́ rí wọn ṣùgbọ́n nǹkan ẹyọ kọ́kọ́rọ́ kan ló bẹ yín àjà òjẹ́ apá ẹ̀ ti lọ gùn ju tán lọ àwọn ò lè dá gbé ìgbésẹ̀ o bí ò bá jẹ́ wípé Aláàfin ṣígun fún wọn ṣẹ̀dẹ̀mọ̀ wípé Aláàfin orí àpèrè Aláàfin yẹn náà òun ló fi wọ́n jẹ ààrẹ ọ̀nà kakanfò àdẹ̀mọ̀ iṣẹ́ wọn àwọn ààrẹ ọ̀nà kakanfò tí bàbá Aláàfin Adéyẹmí àná tó fi wàjà apariwo àbí mo parọ́ bàbá ṣe náà fi wágún lágídí ariwo Buhari ni bàbá ń pa títí tó fi lọ bọ́lọ̀ ẹ jẹ́ àdúpẹ́ Aláàfin àná ni wọ́n ṣe fún wa Aláàfin òní àsìkò yìí ti wá ṣe bá mi Aláàfin Ọ̀wádé lóògùn ọ̀fẹ́ o ọmọ ikú ọ̀pá ọmọ àrùn ọ̀ṣẹ́ ojú pọ́n kókó má fọ́ bàbá ọ̀rọ̀ fímọ́ lakalaka yín mọ́nù Ṣàngó àsìkò tó máa mọ̀ pé Ṣàngó lọ́kọ ya wọn àti ìmọ̀ nǹkan kan ni ogun mà yá o ẹni ogun pa àpagbé Aláàfin ti ṣígun fún ààrẹ ọ̀nà kakanfò kan dáàbò bo ilẹ̀ Yorùbá ẹjẹ́ adébẹ̀ díẹ̀ Aláàfin ti rọ Gani Adams láti bẹ̀rẹ̀ ìjíròrò pẹ̀lú àwọn orí adé nílẹ̀ Yorùbá o lórí ọ̀nà àbáyọ sí ètò ààbò náà tó mẹ́hẹ. Ọ̀wádé sọ pé ìgbésẹ̀ ọ̀hún ṣe pàtàkì lásìkò yìí kí nǹkan tó burú jù bó ṣe wà lásìkò yìí lọ. Àtẹ̀jáde náà sọ pé mo gba ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams lámọ̀ràn kó bẹ̀rẹ̀ ìjíròrò bí wọn yóò ṣe lè lo ọ̀nà ìbílẹ̀ láti kojú ètò ààbò pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọba aládé olórí ìlú àtàwọn tí ọ̀rọ̀ ètò ààbò kàn kí ètò ààbò tó mẹ́hẹ lè di ohun àtijọ́ ní ilẹ̀ Yorùbá. Níbi tí ọ̀rọ̀ dé dúró yìí a rọ àwọn aráàlú kí wọ́n máa ṣe sùngbérà o kí wọ́n máa tẹ̀lé òfin kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró. Ẹ̀tọ́ gbogbo aráàlú ni láti máa gbé láyọ̀ àtàlàáfíà o dandan sì ni kí wọ́n ní ètò ààbò tó dára tó yanrantí èyí ni ohun tí bá mi Aláàfin Ọ̀wádé tí wọ́n fi ránṣẹ́ sí ààrẹ ọ̀nà kakanfò fún ilẹ̀ Yorùbá o lórí ètò ààbò ilẹ̀ Yorùbá. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ òun ló dé tí ìgbọ̀nyín láti iléeṣẹ́ Yèyé Dára Kòwé akéde Oòduà wọn. Ọ̀rọ̀ rèé o bàbá Aláàfin ẹ ṣeun bàbá Gani Adams ṣé ẹ gbọ́ nǹkan tí bàbá Aláàfin sọ òkè ẹ jẹ́ àtẹ̀lé fídíò yìí tẹ̀lé mi wá bá mi wo fídíò yìí. ẹni ká fọwọ́sowọ́pọ̀ ṣe mọ̀ wípé àwọn bàbá wa ní olè orí ìdàgbà wọ́n mọ̀ sí lójú fìrí ẹ̀dá kan gbogbo wa tá a jẹ́ ọmọ Yorùbá àbí ẹnìbọ̀dì tí ìbàjẹ́ tó wà nùlù tí ọ̀n fọwọ́ sọ̀pọ́ọ̀tì àwọn bòròdó tó ń jiyàn gbé tẹ̀ ń gba owó ìparun lẹ̀ ń gbà. ẹ mọ̀ pé àwọn bàbá wa ní ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ kan tó lóhun
nígbà tá a bá bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú ara wa nù pápá ń sìn ìdájọ́ gbé bọ́ọ̀lù lẹ̀ torí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá la fẹ́ jọ gbá àti aláfọwọ́gbá. ẹni tí ẹ̀ ń gba owó òde lọ́wọ́ àwọn bòrò tí ń jìyàn gbé tí ń jà àwọn bàbá mi àtàwọn bọ́dà mi gbé àtàwọn mọ́ mi tó ọjọ́ wọn lóko ẹ lọ sọ fún wọn pé ìkómọta adájọ́ sí ni gbogbo àwọn tí bẹ́ẹ̀ ń gbòòrò tí wọ́n ń ṣiṣẹ́ wọn kò sí tọ́kàn wá fúlàní tí ń ṣiṣẹ́ jẹ́jẹ́ tí ò jalè tí ò jíyàn gbé ọ̀kan wá pẹ̀lú ẹ̀ ààbò àwọn bàbá wa náà wà ṣùgbọ́n gbogbo fúlàní tí ò níṣẹ́ kankan mọ́ tó jẹ́ pé owó ìparun owó òfò lẹ́yìn fẹ́ mọ́ gbà owó táwọn bàbá wa bá dákúdákú ní òtútù ní òjò tí wọ́n á kún nǹkan jọ ẹni kan mọ́ kó wá ìyẹn lẹ́yìn fẹ́ mọ́ gbà ọmọ tí ó ní ìyá òun ò ní sùn ni òun ò ní fi ojú ba ọrùn bóyá à ń dànù ni bóyá à ń lérí ni bàbá wa jọ bọ́ sínú pápá àjọ dánra wò àjọ ọmọ tó ń ṣẹlẹ̀ ohun tí a ní ìlọ́wọ́ gọ́ọ̀nà wa ní Kogi bàbá wa Ògòdó ni kí wọ́n sọ pé ẹ̀yin ọmọ mi tẹ́ẹ̀tì ẹ̀ ń dànù tẹ́ẹ̀ ń lérí tẹ́ẹ̀ ń fi dàhálẹ̀ gàrà yìí ẹ bọ́ nù pápá pẹ̀lú àwọn òdòdó tí ń dín ẹ̀gbẹ́. tí bàbá bá tó sáì tẹ́nísì mọ̀lẹ́mọ̀ pé bàbá sáì torí pé ọmọ bàbá ní gómìnà. bíbélì ni ọmọ bàbá ní èmi ń ṣe nípa ìgbàgbọ́ nínú Jésù torí pé bàbá mi ni ó nílẹ̀ ló sì ní gbogbo nǹkan. ìlú èrú sí wa yìí ní Kwara State àbúmọ̀ wà fún yín Ọlọ́run bá mi dúró tì ẹni sì rìn láéláé ẹni bọ́ wá jínigbé láti ọjọba nù bàtà tó lọ kúlẹ̀ ẹ̀rọ sí wàhálà. ìlú èrú sí ni a wà ó ṣe pàtàkì nílẹ̀ Yorùbá gbogbo wa báyìí lájọ máa fọwọ́sowọ́pọ̀ ẹ jọ̀ọ́ ṣé kìí ṣe wípé nítorí Kogi tí Ìgbòho ṣẹ̀ṣẹ̀ lọ yìí òun ló tún wá bí eléyìí ká lè mọ̀ wípé wọ́n finú fídọ̀ ṣe é ní o tó bá jẹ́ wípé nítorí Kogi tí Ìgbòho lọ àti eruku ní Kwara tí wọ́n yà síbẹ̀ tí àwọn ọmọ Kwara ń dunnú tọ̀ bàbá wa Aláàfin ẹ̀yin nìkan lẹ ní agbára láti ṣígun fún Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land gbogbo àwa ọmọ Yorùbá rèsì pátápátá láti pè wọ́n láti bí ọdún mélòó sẹ́yìn ṣùgbọ́n wọn jẹ́ wa ní òhò kó tó di wípé Aláàfin Adéyẹmí àná wàjà bí mo ṣe sọ apèpèpè abẹbẹbẹ torí Ìbà Gàníyù Ìgè Adams ti jẹ́ kó yé wa wípé àpèrè yẹn nìkan ló lè ṣígun fún àwọn káwọn gbọ́ o ṣùgbọ́n nígbà tí Aláàfin Ọ̀wọ̀-Adé ti wá débẹ̀ ńsìn pẹ̀lú ìwọ̀nba tẹ́ ṣe lálàyé síbí tó já sí wípé ẹ ti fún wọn ní go ahead ó yá ẹ lọ bá gbogbo àwọn ọba tó kù bàbá Aláàfin Ọ̀wọ̀-Adé wọ́n ti ṣígun fún Ìbà Gàní o wípé wọ́n ti ṣe kí ni kí wọ́n lọ kojú àwọn Fúlàní fún wa bàbá Ìbà Gàní ẹ bẹ̀rẹ̀ látòkè Ògùn kí wọ́n lè mọ kíní ìlọ́rọ̀ because wọ́n ti jẹ́ kó yé wa ẹ̀yin ọmọ Òkè Ògùn ṣẹ́ẹ̀ ní sọ̀rọ̀ wọ́n ní àwọn Fúlàní ti take over ẹ̀yin original ọmọ Òkè Ògùn bẹ́ẹ̀ wọ́n lè rìn lọ́sàn gangan bíi tí àwọn Fúlàní dominate ń bẹ̀ idea ni mo dẹ̀ mú wá ọ̀tá ẹ̀ bá ní sọ ipá idea mi ò dáa ẹ̀yin náà kó má dàbí ẹni pé kí ni idea ti yín ẹ jẹ́ ká jọ pàdé níbi comment section ẹ bẹ̀rẹ̀ látòkè Ògùn wọ́n láti lé báyìí láti ń kẹ́sọ̀ ròde Ìbà nǹkan tẹ́ ń dúró dè látijọ́ ẹ̀ tó dì yín lọ́wọ́ mú ẹ má bínú wọ́n ti tú okùn lọ́rùn ọwọ́ yín tó já sí pé kò sí nǹkan kan tó kù tẹ́ fẹ́ fún wa tẹ́ fẹ́ lò fún excuse mọ́sìn àpèrè tó fi yín jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land wọ́n ti ṣí yín lẹ́sìn wọ́n ní kẹ́ ṣe kí ni ó yẹ tẹ̀síwájú ẹ ṣe ètò ààbò wọ́n ní kẹ́ gbé ìgbésẹ̀ kẹ́ lo nǹkan ìbílẹ̀ ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ wípé bàbá dẹ̀ ní agbára pọ̀ ìyẹn Bàmí Aláàfin Ọ̀wọ̀-Adé Ṣàngó lọ́kọ ya iná lójú iná lẹ́nu nǹkan pọ̀ ńlẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò
ẹ má bẹ̀rù ẹ má fòyà ò rán ọmọ níṣẹ́ fàyà tí ní bá mi Aláàfin Ọ̀wọ̀ Adé wọ́n á tì yín lẹ́yìn after ọmọ ogun pọ̀ lẹ́ẹ̀kan ogun pọ̀ gbogbo nǹkan tẹ nídìí sí ó ti pé ṣùgbọ́n bàbá Ìbà Gani ó máa dùn àwọn ọmọ Yorùbá rẹ̀ sí o ó máa dùn gbogbo àwọn ọmọ kóòtù o káàkiri àgbáyé o tẹ́ ẹ bá tún padà tó wá yìí sọ fún wa wípé wọn ò ṣígun fún yín torí wọ́n ti ṣígun ẹ má tiẹ̀ tún wá sọ fún wa pé ti àṣẹ ti gómìnà lẹ̀ ń wá ṣebí Aláàfin Ọ̀wọ̀ Adé olórí ọba ni wọ́n àbí olórí ọládé olórí ọba èyíkéyìí wọ́n ṣáà ti pàṣẹ wọ́n ti fi orí àpèrè yẹn pàṣẹ ẹ má dàṣẹ nù ẹ má fọwọ́ pa Ìbà Gani kọ́rọ̀ kó má di ìjà iṣu àtàyànyàn ẹ má fọwọ́ pa idà Aláàfin Ọ̀wọ̀ Adé lójú o àpèrè yẹn ló fi yín jẹ oyè yẹn wọ́n dẹ̀ ti ṣígun fún yín sìn tiẹ̀ dúró gan ìwò tiẹ̀ ní ṣígun ṣógun wọ́n mà ti jẹ ogun Kíríjì tán wọ́n ti parí ogun wẹ́ẹ̀tì ẹ̀ wà láyà àfẹ́ ogun wẹ́ẹ̀tì ẹ̀ mọ́ ogun Jálumi ó ti pẹ́ history yẹn náà ti pẹ́ ogun èwo ni ká pẹ́ lè ṣe ogun Fúlàní ni àbí ogun abẹ́lé àbí ogun kí la pè é èyíkéyìí tá bá ti ẹ̀dẹ̀ wá pé bí tá a bá dé Aláàfin Ọ̀wọ̀ Adé ti ṣígun bá mi Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o ogun yá ogun yá ibẹ̀ nìkan kọ́ là ń lọ to the next ẹgbẹ̀mí ẹ̀rà mi kalẹ̀ tó bẹ́ẹ̀ ni wọ́n ní Bùkọ́lá Sàràkí sẹ́nẹ́tọ̀ Bùkọ́lá Sàràkí former senate president ẹ̀wọ̀n rèé o ẹ̀wọ̀n dé o ẹ̀wọ̀n wọn náà fẹ́ ju former senator Bùkọ́lá Sàràkí wọn náà fẹ́ ju wọn sínú ẹ̀wọ̀n o wọ́n lọ sí Káló ó dìgbà ó dàbọ̀ k'Olúwa aṣọ wa pàdé o kárìíra pẹ̀láyọ̀ o ká má máa sọkún ara wa kí ló dé tó báyìí torí ọlẹ́wọ̀ làbọ̀rọ̀ bá wọn wẹ́wọ̀n gbére ìgbà tí wọ́n wá ṣe fáídìsì lọ ṣe fáídìsì bọ̀ èyí náà ti ń bi mí pé kí náà ṣe tá a bá sọ fún ẹ pé kó rọra ṣe ilé ayé jẹ́jẹ́ tó bá wà nípò kan àyè kan torí gbogbo bí àlọ́ bá lọ àbọ̀ ó padà bọ̀ o ọ̀rọ̀ farọ́bìrì àti iye ọdún wo ló ti mọ̀ tán ti sọ̀rọ̀ farọ́bìrì yìí òun ni wọ́n wí jáde o kóòtù ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣèdájọ́ nísìn ṣó dẹ̀ mọ̀ wípé wọ́n rí wá wo fídíò. gbogbo wa lẹ́nu ní Kwara ládùúrú gbogbo nǹkan tó bá wa ní Kwara yìí ẹ wá lọ sí wa ẹ lọ sẹ́yìn ẹ ní nǹkan tó kan ní ọ̀rọ̀ Kwara òun náà ni pé ìjọba Kwara state àti gbogbo ohun tó ń jẹ́ APC ẹ gbìmọ̀ pọ̀ ẹ ní ìgbésẹ̀ tó yẹ kẹ́ gbé òun náà ni pé ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ láti bí ọdún mẹ́rin mẹ́fà kẹ́ gbé àwọn èèyàn kan lọ sí kóòtù tó jẹ́ pé ìpinnu rẹ̀ òun náà ni pé àwọn tí wọ́n bá mú wọ́n á fún wọn ní ẹ̀wọ̀n gbére àbí kún dájọ́ kú fún wọn ẹ wá ní àwọn tí ẹ fẹ́ fún ní ìgbésẹ̀ yìí òun náà ni Dr. Abubakar Bukola Saraki àti former governor Abdul Fattah ẹni wọ́n lọ́wọ́ ń bẹ̀ ẹ wá ní ẹ̀ka lọ fọ̀rọ̀ àwọn mọ́ ní kóòtù ṣé nǹkan tó kọ́ nìyẹn nú ọ̀rọ̀ wa ó kì í á máa ìsọ̀rọ̀ ní ìgbésí wọ́n á lọ sí kóòtù àmọ́ ẹni tó bá ṣe nǹkan ó yẹ kó gbé sí ẹ̀ ṣé kóòtù tẹ fẹ́ gbé wọn lọ yìí ṣe bí alákọ̀ọ́kọ́ kóòtù tán lọ inspector general ló wá ṣe ìwádìí ògóńgó ìwádìí ní Kwara wọ́n gbé rìpọ́ọ̀tù méjì dájú alákọ̀ọ́kọ́ wọ́n ní àwọn tí ó jẹ́ pé ẹ̀sùn yìí tó fọwọ́ kan àwọn mẹ́rin márùn-ún yìí ẹ gbé wọn lọ sí kóòtù rìpọ́ọ̀tù ẹlẹ́ẹ̀kejì wọ́n ní dájúdájú Dr. Abubakar Bukola Saraki àti gọ́vnà Abdul Fattah wọn lọ́wọ́ náà rọ̀ yìí pátápátá ìwé yẹn ni wọ́n wá gbé lọ sí court àwọn mẹ́rẹ̀ẹ̀rin márààrún yìí mẹ́fẹ̀ẹ̀fà yìí náà fi find wọn guilty kò wá sí ìwádìí kankan mọ́ láti inspector general kò sí ìwádìí kankan mọ́ láti CP Kwara kò sí ìwádìí kankan. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mo ń fi àsìkò yìí kí gbogbo ìlú Ìlọrin ní àpapọ̀ àti ẹ̀yin ọ̀tọ̀kùlú Ìlọrin àtẹ̀yin lóyè nílọrin àtẹnitẹ́lọ̀ ń pè dásọ̀rọ̀ nílọrin lóníkéwu ni lóníwèé ni. Mo ń fàsìkò yìí kí Yorùbá ní ó ń bọ̀ àwọn ládẹ́dì àwọn kọ́ làásìn dẹ́dì ojúlà mọ́tò lórí ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀fàrọ̀bì tí gọ́vnà Abdulrahman Abdulrazak tí wọ́n lọ lè wú dìde pé àwọn fẹ́ ṣù Bukola Saraki and Fatai Megida sí court látàrí pé yes wọ́n mọ̀ sí wọ́n ní bí ẹja lábá sọ lódò gbogbo alamọ tí ó tó
àná ìgbésẹ̀ wọn àwọn kan tí wọ́n ń sọ àwọn kan ní òṣèlú ni òṣèlú kọ́ sọ̀rọ̀ mi yé kìí ṣòṣèlú wàláhì tàlásílá ilá wa kìí ṣòṣèlú ó yé wa jù bẹ́ẹ̀ lọ pé iye fẹ́ pa ẹnìkan rẹ́ pé lágbájá àfẹ́ gbọ́hùn yín mọ́ láyé lélẹ́yìí ń pè ní sákèsí yẹn gidi gan kìí ṣe àkọ́kọ́ lélẹ́yìí the first tenure of Governor Abdulrahman Abdulrasaq tí wọ́n bẹ̀rẹ̀ project wọn láyé yìí ni pé ilé bàbá Sàràkí wọn kọ́ dájú kọ nílé lókè tí wọ́n ń parẹ́ tẹ́ bá rántí jọ́nà lọ́hùn wọ́n sọ pé àwọn evacuate àwọn kankan jáde nínú ilé lókè kọ́dà òkú èèyàn bẹ́ẹ̀ táwọn gbé jáde tí wọ́n ń wí láwọn agbẹnusọ wọn but òkú èèyàn tí wọ́n wú jáde láti inú ilé lókè àárí fídíò yẹn ìkan tí wọ́n kó jáde nínú ilé lókè bíi jẹnẹrétọ̀ mẹkánù tí wọ́n kó àti transformer ti bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń kó ní fídíò wọn wà ní tí wọ́n kó àwọn ilé yìí lọ tí èsì property government tí wọ́n kó lọ nígbà náà sọ̀rọ̀ mi ọ̀rọ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ tó bá sì tásìkò ó pé àwọn tó kó jáde sọ̀rọ̀ mi yé but òkú tí wọ́n kó jáde nínú ilé arúgbó tí wọ́n ń gbé káàkiri nígbà yẹn wọn ò fi hàn wá not only that so many things ló ń jáde láti ẹnu wọn pé àwọn eléyìí ò wá ṣèjọba bóyá lẹ́sẹ̀ kan tí family ṣẹ̀ra wọn tí wọ́n wá rárú àbáwò rí pé Bàbá Sàràkí lọ́ta kankan nílọrin gbogbo èèyàn lọ́rẹ́ rẹ̀ ọjọ́ tí wọ́n ń ṣèyàwó ẹ̀gbọ́n wọn kan níbi tí Bàbá Razak Bàbá Razak tí wọ́n ń ṣèyàwó wọn Bàbá Sàràkí amáró tí wọ́n play níbẹ̀ nígbà náà lọ́hùn tí wọ́n kó gbogbo àwọn elders yẹn lọ lè ṣèyàwó Bàbá Sàràkí ọlọ́ta o wàláhì tàlásílá ìlàwà ilé wọn ní Sùúrùlérè ilé wọn yẹn kìí ṣe pé àwọn èèyàn ní ń gbé bẹ́ẹ̀ ilẹ̀ yẹn pọ̀ lónìí ilẹ̀ yẹn ló wá jáde sí síríìtì Alájà Àdìsá Ọ̀wàlà níbi tí ilé mínísítà Àlàó wà ilẹ̀ yẹn ló jẹ́ kí bẹ́ẹ̀ yóò di close Bùkọ́lá Sàràkí ló sọ̀nà bẹ̀ yẹn wọ́n lágbára àti lè lu bẹ̀ yẹn jáde kó leak sí Balógun clinic ní Sùúrùlérè wọ́n rí pé statement ní bàbá wọn ni wọ́n fi dá dó níbẹ̀ yẹn fi di close lónìí sọ̀rọ̀ mi láti ọ̀nà wọn èèyàn tó ṣerú eléyìí òun fún bàbá tí yín lẹ́yìn délẹ̀ ń wo ilé wọn látàrí pé ẹni 2 plot Làwánì àti Bàbá Sàràkí fa nǹkan nílẹ̀ yìí Làwánì ò ronú pé ọmọ ntẹ́lẹ̀ mọ̀ pé bákan níbẹ̀ ń jẹ́ kò ronú pé òun ò débẹ̀ rárá àtọ̀ wọ́n fi hàn pé ọmọ ìpìlẹ̀ ni wọ́n àwọn wàhánáró political differences ló dé láàrin wọn but lérí ọ̀rọ̀ farobiri yìí mo fẹ́ kí ẹ̀yin agbẹnusọ ìjọba kẹwàá fẹ́ rí kíẹ̀fù la ilaha illallah rasulullah sallallahu alayhi wa sallam wọ́n rọ ẹ̀yin pìrìsẹ́ńtà lérí rédíò gbogbo agbẹnusọ ìjọba tó bá wá sí rédíò ẹ máa béèrè ọ̀fà rọ́bì lọ́wọ́ wọn pé bóòlù sì jẹ́ àwọn olóyìn fọ́ fún bẹ́ẹ̀ àwọn olóràn yẹn wá káwọ ẹni tí ó sòrí ibú mọ́ nínú wọn ẹ̀yin tẹ́ẹ̀dẹ́ máa ń pè wọlé lẹ́ni ẹni rédíò program ẹ̀wí tó wù yìí erí burúkú tẹ́ẹ̀sì kò ní kéré wàláì tàlásíláhìláhìláwà ẹ máa bá bọ̀ wá. Ọlọ́run ọ̀rọ̀ yìí padà mí pèdè á ní ó padà bẹ́ pèdè ọ̀rọ̀ yìí padà yó èpè APC fires back at PDP says Saraki not above the law. The Kwara State chapter of the All Progressive Congress APC has dismissed allegations by the People's Democratic Party PDP that the state government is politicizing the 2018 Offa robbery case to target former Senate President Bukola Saraki. But addressing journalists in Ilorin on Saturday, APC Publicity Secretary Abdulwahid Babatunde rejected the allegation. He described the PDP's position as melodramatic and an attempt to evade accountability. Neither Saraki nor the PDP need to lose sleep if their hands are clean. The court deals with evidence and fact, not emotional statements aimed at rewriting history, Babatunde said. He maintained that no individual is above the law, stressing that Saraki should submit himself to the judicial process rather than resort to media exchange. Senator Saraki's denial is laughable and does not align with the weight of evidence already in the public domain.
The ruling party also defended the decision to pursue the case, describing it as a lawful step aimed at ensuring justice for victims of a robbery incident. Lọ́rọ̀ kan ṣá, story of a robbery tó ṣẹlẹ̀ ní 2018 tí ọ̀rọ̀ yẹn gbẹgẹdẹ tó gbiná tí wọ́n sọ wípé àwọn tó ṣe robbery yẹn àwọn armed robber nígbà tí ọwọ́ àwọn agbófinró tó mú wọn tán kó wọn ní káló tán fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò tán bẹ̀rẹ̀ sí ní confess wọ́n jẹ́wọ́ wípé Senator Saraki Bukola Saraki àwọn ló rán wọn ṣó ti gbàgbé ní. Kódà gan lára mọ́tò tí wọ́n lọ fi ọpírẹ́tì wọ́n rí ìtó bìlọ́ǹgì sí ọ̀dọ̀ Senator Bukola Saraki tó wá fìdí ẹ̀ múlẹ̀ tán yányán wípé lótìtọ́ àti lódodo ni Senator Bukola Saraki ni wọ́n mọ̀ sí kinní yẹn. Ṣùgbọ́n kan tí gbogbo wa ń béèrè lọ́dún náà lọ́hùn ni pé bọ̀ ẹ wá Senate President kí ni connection àárín yẹn? Former governor, Senate President, armed robbery. How now? Like how? Ẹ wo ọ̀rọ̀ yẹn ti bẹ́yìn yọ ṣá o, ẹ̀rí bó ti mú èpè tó ní agbára dání lọ́rọ̀ kan ṣá nígbà tá a fà á lọ fà á bọ̀ too long and short ṣá wọ́n ti fárígá o, wọ́n ní kéèsì wọ́n ti wú dìde o, wọ́n ní kí Senator Bukola Saraki àti ìjọba present governor tó wà ńbẹ̀ kí wọ́n lọ pàdé ní court ìyẹn PDP versus APC. Wọ́n ní court ló máa dájọ́, gbogbo wa dẹ̀ ti mọ ibi tí kinní máa forí sọ. Ẹ̀wọ̀n rèé o, ẹ̀wọ̀n rèé o, ẹ̀wọ̀n tó bá ti rí májẹ̀sán. Kí ló wá rò sí gbogbo rògbòdìyàn tó wà lẹ̀? Ṣé kí Senator Bukola Saraki kán lọ ṣẹ̀wọ̀n ní nípa armed robbery yẹn? Ìgbà tí àwọn armed robber ti jẹ́wọ́ wípé wọ́n mọ̀ sí tán dẹ̀ rí mọ́tò wọn náà lára nǹkan tán fi rọ́ọ̀bù. Ẹ rí pé evidence ó ló fún àwọn APC tí àwọn náà fi ń ṣe kíni tí wọ́n fi ń lu irin yẹn gbọ̀ngàn wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o, there is no need of Senator Bukola Saraki and his entourage beneficiary to lose sleep over this case because the evidence ó ti overwhelming. Wọ́n ní evidence yapa tó jásí wípé àwọn APC wọ́n ti ní too much evidence nìyẹn o, kàṣà ẹ̀wọ̀n dé. Ṣùgbọ́n ohun tí mo mọ̀ ni wípé gbogbo ẹnikẹ́ni tó bá lọ́wọ́ sí ogun tó ń jà àwọn tó wà ní Kwara, àwọn ará Kwara àti gbogbo ilẹ̀ Yorùbá tí Fúlàní fi pa wọ́n, ẹ ní pé mọ́ láyé onílẹ̀ á dìde á níyín lára gbogbo yín pátápátá, ẹ tún jẹ́ èèyàn mọ́. Èyí tó ti jẹ́ èèyàn láàrin yín kò ní jẹ́ èèyàn mọ́. Ǹjẹ́ mo yí community tẹ́tí lé dànù tó ti wà empty? Ó ti lọ sí bíi 22-23 community ni wọ́n ti vacate ilé bàbá wọn tí wọ́n nílé bàbá mi tó jẹ́ sí wípé family house wọn ti fẹ́ di gbére very soon sí àwọn Fúlàní máa take over ńbẹ̀. Wọ́n ní ní family house kankan mọ́. Èyí pọ̀ o. Anyway, ẹ̀yin ọmọ ìran mi, however, kí lẹ rí sí ẹjẹ́ àpàdé níbi comment section. Ẹ má gbàgbé o, ẹ bá mi like, ẹ bá mi share, sí gbogbo ibi tẹ́ bá lè share dé. Ilẹ̀ Yorùbá gbè wá o, kò ní gbọ̀dàlẹ̀ àárín wa. Bye for now.